àlàyé lórí ohun tó ṣekú pa awakùsà tó lé ní 30 lẹ́nu iṣẹ́ ọlọ́mọ̀mọ́ sọ wa o. ó mà kéré tán awakùsà 33 ńlá mọ̀ gbọ́ pé kẹ́míkà carbon monoxide ó ti pa níbi tí wọ́n ti ń wá nǹkan àlùmọ́nì lead àti zinc ní ìpínlẹ̀ ti Plateau. àwọn ó sojú mi kòró ṣàlàyé fáwọn oníròyìn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó mà wáyé níbi ìyálẹ̀ta lẹ́yìn odi ìlú Waze ní ìpínlẹ̀ Plateau. gáàsì tó mà léwu fún àgọ́ ara ńlá mọ̀ gbọ́ pé ó mà tì sódò sínú ilẹ̀, èyí tó jẹ́ káwọn awakùsà náà kí wọ́n ṣubú sínú ilẹ̀ lásìkò tí wọ́n fẹ́ síwọ́ iṣẹ́ alẹ́ o. àwọn tó wọ iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì òun ni wọ́n mà rí àwọn tó ti kú náà àtàwọn míì tó lé 20 tí ẹ̀mí kò tí ì bọ́ lára wọn. àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní àárọ̀ ọjọ́ kejì ń ló mà gbé àwọn tí kò tí ì kú lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. ẹ̀wẹ̀ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wọ́n ti ta okùn yíká ibi ìwakùsà náà tó tó 200 kìlómítà sí ìlú Jos tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Plateau. ìwádìí ti bẹ̀rẹ̀ lórí nǹkan tó ṣokùnfà bí kẹ́míkà náà bó ṣe jò sínú ilẹ̀ tó fi padà sí àkóbá fáwọn tó ń wakùsà. ohun tá a tún gbọ́ ni pé ìjọba ìpínlẹ̀ náà kò tí ì ṣe àbẹ̀wò sí ibi tíṣẹ̀lẹ̀ náà tó ti wáyé. agbègbè náà ó wà lára àwọn agbègbè táwọn jàǹdùkú agbébọn tí wọ́n ti ń ṣọṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ìpínlẹ̀ ti Plateau. Sàfíyánù Haruna tó jẹ́ ọ̀kan lára àwọn tó mà rí òkú àwọn awakùsà náà ó mà sọ pé àwọn kan tí ilẹ̀ tó mà ya lù wọ́n mà mórí bọ̀ wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Haruna ṣàlàyé wípé nǹkan bíi aago 6 àbọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ níbi tí èèyàn 37 tó ti kílé ayé pódìgbà ó ṣe. ó ní lẹ́yìn táwọn awakùsà náà tí wọ́n kírun tán láàárọ̀ tí wọ́n padà síbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún mà wáyé. ìjọba Plateau ó ti wá sọ ṣáájú nínú àtẹ̀jáde kan tó fi síta pé èèyàn 33 ìmọ̀ ló mà kú níbi ìṣẹ̀lẹ̀ náà. àmọ́ àwọn òṣìṣẹ́ awakùsà tó wà níbẹ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ kò mà rí bẹ́ẹ̀ rárá o. Haruna ní kẹ́míkà carbon monoxide tó ń jò ó mà ló mà pa wọn, kò sí ẹni tó lè dóòlà wọn nígbà náà torí àwọn tó ń bọ̀ wá gbaṣẹ́ kò tí ì dé. ó bani lọ́kàn jẹ́ pé èèyàn 37 tí wọ́n ń wá nǹkan tí wọ́n fẹ́ jẹ wọ́n pàdé ikú òjijì. àwọn awakùsà ọ̀hún tí ọjọ́ orí wọn kò ju 20 ọdún sí 40 ọdún lọ ó ní wọ́n sin òkú wọn ní ìlànà àṣà àwọn èèyàn agbègbè náà. ìṣẹ̀lẹ̀ ikú àwọn awakùsà náà ó ń wáyé lóòrèkóòrè lórílẹ̀‐èdè Nàìjíríà. ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ń làwọn awakùsà kan ó ní wọ́n mà kú lẹ́yìn tí ilẹ̀ ya lù wọ́n níbi tí wọ́n ti ń wakùsà ní ìpínlẹ̀ Niger. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, lágbára Ọlọ́run èmi àti ń rèé ìntàjẹ̀ là ń wá ànípàdé tí ó jẹ́ wá o.